بسم الله الرحمن الرحيم. نعم. رفقا بها قد بلغ السيل الزبا واتسع الخوف على المرتق وهب لأيديهن أيضا ولها مثلا متينا ما خلا عن مستقيم فما لضعن حملت من مرة بضعن أولادها بالغسق أسك للغيب وللنوق ولي إساءة بتوبة لم تمحق لو لم يكن بحب حلم أحنف ومن قريب لتعلق حملت رأسك على شبى القنا مروعا به ذات يلقي فصدقا ولا نعم فلا نعم فلا نعيم عوفك ولا أمن خوفك ولا ترفقي فصدق فلا نعم عوفك ولا أمن خوفك ولا ترفقي. afa olórin Sàmàkíyà ó ń bá orin rẹ̀ lọ ó ní rifqan biha qad balagha saylu zuba واتسع الخرق على المراتق ó ní rifqan biha wọ tó ń da àwọn ẹran ìjẹ tó ń kó àwọn ràkúnmí tó ń kó wọn rìn rifqan biha máa rọra sí wọn tàn lọ́wọ́ rẹ̀ eléyìí ìjà eléyìí wàhálà eléyìí ogun àáfà ní tí máa ń lọ bẹ́ẹ̀ wàhálà ni kárípa sọ ń bẹ̀rẹ̀ pé orin yìí àfọlọ́rin tí ń wí ó fi ń ṣe wáàsí ni ṣé kì í ṣe ràkúnmí gan ni kẹ́ni àmọ́ ìwọ tó. náà ó ní pé n tó ń fẹ́ sọ fún wa òun fẹ́ kọ́jú pa àgbọ́yé dáadáa òun ni wípé téèyàn bá ní ẹni tí bá ń darí àwọn èèyàn kan bí ẹni tí ń darí àwọn ẹran náà ni ẹni tó bá lẹ́ran tó pọ̀ tí ó bá fi ẹ̀rọ̀wẹ̀lẹ̀ ní yanjú wọn kó máa darí wọn lẹ́rọ̀wẹ̀lẹ̀ kó máa fi ẹ̀rọ̀wẹ̀lẹ̀ sí àwọn ẹran wọn sì kí ni wọ́n máa yàn tó ń bá kọ́ àwọn èèyàn kan sábẹ́ ẹnìkan àfi kọ́ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn ni o tí ó bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìkọ̀kan wọn máa sí kí ni wọ́n máa já tí ó wà ní sí kí ni àfọwọ́n sọ pé rifqan biha wà láti tí wọ́n sọ fún wọ ọ̀rẹ́ mi ni pé ṣe pẹ̀lẹ́ alàgọ́ saylu zuba واتسع الخرق على المراتق رفقا بها قد بلغ السيل الزبا واتسع الخرق على المرتق. pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn tí ń bẹ lábẹ́ rẹ kọ́ ọ̀rọ̀ ọmọ sí wọn arákùnrin ń dá a lọ yìí ó ti dá a tó yìí àfi kọ́ ọ̀rọ̀ ọmọ sí wọn wọ́n tó ń gbé wọn rìn gbogbo ojú ọ̀nà tí ọ̀dá ní sí kíni wọ́n rin odò wọ́n rin òkè wọ́n rin ibi òkúta wọ́n tó rin gbogbo ibi tó yẹ pé àìlèpè lókè àìlèpè ńlẹ̀ gbogbo ojú ọ̀nà ó kọ tí ojú ọ̀nà wọn jẹ́ pátá bẹ́ẹ̀ ní kíni láti rìn wá ní pé nítorí wọn fẹ́ sọ fún wàhálà tí wàá dé o ó ní qad balagha saylu zuba واتسع الخرق على المراتق ó ní pé tí mo gbọ́ ẹ̀yàn ọmọ ìyá mi á pé àzúbíà níjẹ́ zúbíà ní ilé ààyè kan tí wọ́n máa gbẹ́ kòtò kan tí wọ́n máa gbẹ́ fún kìnìún lórí òkè ni máa wà kì í wà ń bó wọ́n gbẹ́ tí wọ́n ti gbẹ́ kòtò yìí wọ́n á fi ẹran sí i tí kìnìún bá ti ń lọ yóò ṣe kíni yóò lóun fẹ́ jẹ kíni yóò bọ́ sínú kòtò òun pé kòtò tí wàá rí àrípasọ̀ pé ibùdó wà sómi máa dókè bí tó ń bá wá dé òkè wàhálà dénà ṣé báwọn ní ìsìn tí ìbá ti kójò bá rọ̀ irú òkè ní ìsìn báyìí kí wọ́n sí báyìí ní ìsìn omi ẹsẹ̀ kíni tóbi àwọn àgbàrá ṣe ọlọ́mọdé àríwá aláwo ọlọ́mọdé àrùn ìyálé o ṣé báwọn tẹ́ pé omi wo omi ti wulẹ̀ ọjọ́ kìíní tó kàádébo kèédé òkè omi pọ̀ gan o tómi bá dé òkè kí ló ṣẹlẹ̀ wàhálà dénà ẹgbẹ́ ni pé ìwọ tó ń darí ìràkọ̀mí yìí bó ti ń ṣe yìí ó ti fẹ́ kún ọ sínú wàhálà sì ti bẹ̀rẹ̀ báyìí ó ní pé rifqan biha qad balagha saylu zuba tí nǹkan bá ti kọjá àlà tó ti kọjá tí wọ́n ti kíni tí èyàn rò pé ó lè ṣẹlẹ̀ tí wàhálà tó ti kọjá àlà wọ́n ti di òwe tí wọ́n sọ pé balagha saylu zuba balagha saylu zuba balagha saylu zuba ètò pé kí ni ti kọjá àlàó túnmọ̀ ẹ̀nà torí pé táwọn bá rí pé omi bá débo tí bá dé òkè
nǹkan wàhálà ti dénú tí kaba wá ṣẹlẹ̀ wọ́n sọ pé kí ni nǹkan ti kọjá àlà tí wàhálà bá ti kọjá àlà wọ́n gbọ́ wọ́n wá tàṣà al-khaliqu ala al-muratiqi al-khaliqu wà tó fàyà ta ló gbé fún ta ní mọ́ra muratiqi tí ó bá ní ìran aṣọ àti ọba ní ìran aṣọ dípò kó tó ara kí ló ṣẹlẹ̀ ó tó fa kí ni ó tó fa sọ́yà wọ́n tàṣà al-khaliqu ala al-muratiqi wọ́n ní pé aṣọ ti wá fẹ̀ mọ́kíni lọ́wọ́ mọ́tẹ́ lọ̀lọ́ wà ní ọba ní ìran kọ́ bá ní pálójú dé abẹ́ẹ̀kọ́ pẹ̀lú tó tọ́ rẹ̀ lọ ó tó kí ni ó tó fa sọ́yà wàhálà rùn pé àwọn ẹ̀ta ní ó tún nǹkan ṣe kí ni wọ́n lọ ń darí àwọn ọ̀rọ̀